Hi, people they do everything to get customers. Una see where people this one they come out water from in Pekus, use them the tongue cake, use them the mix cake and meat pie. Share this video, I beg, make people see them. Mo kí wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wa pé akóbójú ọjọ́ ṣeré, mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Ẹ jẹ́ ká sáré lọ wo fídíò yìí, báwo ló ṣe rí. My people, let's watch this video together and see what a lady did to her husband in abroad here. This is what most of our men are passing through in the hands of our women too. Just watch and see how he called police for the husband to evacuate the house. Don't forget to share and leave your opinion at the comment section respectfully. Watch. Hello, sir. How you doing? Oh, hello, buddy. I'm really sorry, buddy. How you doing? You right? What's your name, my friend? I'm fine. I'm fine. Just listening. Yeah. It's very bright, your torch on me. Yeah, I'm recording. Okay, so right, we're recording you as well, so it's all fine. It's all good. Yeah, please, can you leave now, please? Think they were having an argument before. Sir, did you hear that? Please, Can you leave now? What did you say? Did you hear what your ex-partner said? She's not my ex-partner. Okay. Well, so I was She's not my partner. She's my wife. Okay. But you've still been instructed to leave, haven't you? And this is indeed her property, as far as I'm understanding. I'm a named occupant. No, you are not. Yes, I am. Because we have the issue last time, and the police came and they took your house from here. They asked you to leave last time. When was that? That should be around here. Is it 2003? Oh, I'm sorry, that was Yeah, they asked you to leave, and they are the one that request me, to go and remove your name, and they asked you to leave. Just listen to the conversation. No, it's not. Could you bring the tenancy, Do you have a please? copy of that? No, Exactly. send it to me on my Bring, email. bring it on the email. I really What feel was the sorry name, for the sorry? man. My name is Edward. Edward, nice to meet you, sir. I don't know about that. You come into my home to get rid of me, and you said it's nice to meet me. Yeah. I don't know about that. I don't think it's nice to meet you. Being polite, though, isn't it? Well, there is no polite in breaking a home. There is no politeness in breaking a home, officer. Police not listening Yeah, to that. coming So into even though my you are the one home that to get rented rid the of me house. from my house, Yeah. and you say that is you being polite. There is nothing polite about that. Okay. Absolutely. I wouldn't come into your home, We'll agree to disagree. try to get you out of your home, and I say I'm being polite to you. Yeah, okay. I'd rather say you're doing your job as a British police officer. We'll go with that. That's sweet. I'm all right with Okay. that. Sorry, I just... No, you're fine. All these police, you guys saw the way they came in. Just watch. So, what was your name, madam? Yeah, highlighted. Okay. Hold on, I'll take this off so I can do it. Sir, I appreciate you probably can't see much with that light on, but would you be able to see this with me? So this is a copy of your tenancy from L&Q. And what year was that, sir? Sorry? What year? This is dated 24th of the 8th, 2018, from the tenancy start date of the 8th of the 7th, 2013, and it says tenancy end date not applicable. Hence, it's a rolling contract. Yeah, a start Your name, date. sir, isn't that on here? Name the tenant. That's this lady here. Now, waiting Your most name's men What dey year pass was through that for issue? here, oh, I dey tell I you. just said, sir. 24th of the 8th, 2018. You won't be able to see it, I suspect, but yeah. So your name is not on the tenancy agreement, sir. That does in fact mean that you don't have the right to be here if this lady doesn't want you to be here. So respectfully, she's asked you to leave. Yeah. Okay. Please, can you leave? She has the same power as us in this instance, but we're here just to prevent a breach of the peace. If you refuse to leave, a breach of the peace is likely to occur. We really don't want to do anything like that, so we respectfully ask you to leave. Okay. Now,
Thank you, madam. Thank you. I'm happy that we've cleared that grey area. Indeed. Now, Lewisham Council has said to me, by virtue of being legally married and the marriage is still binding, she cannot request me to leave. Okay. So have you got that in a bit on? Have you got that as a document? I don't have it, but I could check. How are you going to Who check? have it? Because this is also an I have LSU property. It's Yeah, not, it is. It's It not is. Lewisham Council. Yes, but they said to me, because I called them and I went there, I called them, and they said to me, It's really blinding my eyes. Yeah, would you mind just angling it down slightly, sir? Oh, it's not sorry. blinding us. Yeah, sorry. Thank I said, let me put it down somewhere here. you. Yeah, sweet. Yeah. Worst case scenario, I'll call Lewisham Council again, and you can have a chat with them. No, We that's don't not, need to do that. So, because it's Well, falling, because they said to me, it's falling into the realms of a civil matter, sir. yeah, it is a civil You're matter. saying it's- It is a civil matter, Yeah. and exactly what they said, that the police has no involvement in it. Okay. Respectfully, Yeah. that's what the council told you. I Yeah. understand that, but from what we've got, this lady who is the owner, is the tenant, the only registered tenant of this property, Yeah. does not want you, who is not registered on this property, Yeah. in this place. Yeah. And they said She's that asked you to leave. At the moment, it looks like you're refusing to take action on that. If you disagree with that, and you're saying the council told you this advice, which you have not provided in writing, that's No, a you civil are an matter, officer sir. of the law. I am, sir. So Okay, now I'm so you know the law. respectfully asking you to leave. Excuse me. Let me Sir, you're going to leave. let me make my point. Let me made make your my point, point. sir. You have to leave. No, I'm saying to, I've not made my point. I'm saying to you, Lewisham Council has said to me when I went to them that my wife has evicted me. They said, you've called her your wife, which means, and they asked me, do you have a marriage certificate? I say, yes. Is the marriage certificate legal tender? No. Is the marriage certificate legally issued in Britain? I say, yes. They said to me, well, as long as the marriage is not annulled. You don't need to shout. I'm just here. It's all right. They said to me, as long as the marriage is not annulled, you have the legal right to be in the same house with her, and there is no violence involved. You have the same right that she has. You've got children together. Yeah. You have the same right to be in the house as she has. Okay. So if you tell me that that is not valid, if you tell me that that is a lie, that they have lied to me, I have a caseworker, okay, with Lewisham Council for the homeless. I would take that to her, and what she has requested me to get from you lot, if you turn up, is a reference for this. Okay, a CAD number, I We guess. can Yeah, give you that. We can and do that. an eviction notice issued by you that you remove me. We No, don't, we we don't don't do issue that. eviction Okay, notices. so you will give me that a would- reference. We can give you a reference, yeah. You get, yeah, okay. But you need to leave. I will leave. Amazing. I will Brilliant. leave. Come Yeah, on. I'm happy that you've said that to me. That's fine. At least But that I just need validates. to grab Yeah, your details as well before yeah. you go. That validates everything that has occurred. Yeah. That validates everything that has occurred here So today. you get a CAD number, that's not Yeah. a problem at all. Okay. You just grab your clothes and some shoes. Do you want me to? You, Huh? Oh, yeah, you go. I'll make sure we're all right. Yeah, sweet. we'll just be here. Will you just, I'll get her details. and, yeah, thank you. I'll give you that reference number, shall I, sir? Thank you. Yeah, yeah, yeah. I'll start that once that's done, yeah? Joel 43. There you go. Can I get the CAD number for our current sign, please, Bartram Road? Is it 5 o'clock now? 5-2. The Barton Road is 5237 number. Thank you. Is your reference number, sir? Units available.
So that's the reference. Oh, I know. Of course. That's the reference number of what you've asked for. Okay. Okay, lovely. Do you need to get changed? I can give you a bit of privacy if you need. Yeah, sure. Is it CAD S237? Oh, no, so that's a 5. That's not full handwriting. 5. Okay, 237/7 May. Yeah. Thank you. I'll give you a bit of privacy to get changed, my friend. All right. All right then. I'm just gonna find some email that I could show Would you you. mind showing me outdoors, sir? Yeah, Okay. Just get your stuff and we'll make all. All right. Excuse me. Go on. Excuse me. Sure you appreciate the fact that I can't grab all of my stuff in one go. Of course, yeah. Yeah. So I'm just gonna, because I'm going to work tonight. Yeah. I'm just gonna take a few stuff. So how do we progress from there? So the best thing that we can do with that is obviously it's not a massive amount of my business how you're going to do that, but what we can do is they can facilitate it at a later date. If so required, police can re-attend on an appointment to make sure there's not any further breaches of peace, so you can collect whatever stuff you need to. And I'm sure the other half of this argument can facilitate that as well. But I appreciate you can't take all of it tonight. That'd be madness. But yeah, that's no problem. They can facilitate that at a later time. That you're massively entitled to. Yeah, no worries. Okay. I think I've got my caseworker's email here. If you want to read through the troll of communication. Yeah, sure. There's a troll of communication in there. Which one? Just go through it, is it? No, there is. My people, you all saw that video. So they were having arguments. The woman decided to call police for the man so that the man should leave the house. According to the conversation, you guys said it's like they were having an argument before, which lead to police and all those things. Maybe police told him not to come to the house anymore and all those things. And the man came because the man said the apartment is for him and he's working as well. He doesn't have any place to go to and this is his house. That was how the man came to the house back, my people. So you guys saw the way the policemen entered just now. They were ready to demand. I'm telling you, once you see all these Oyinbo police, they don't wear hand glove. I beg. In fact, just calm down. So when they saw that the man was talking politely, was proving points and all those things, they were weak and they decided to remove the hand. So I come across this video and I thought to share to create awareness out there so that you go know most of our brothers when they abroad now streets their wife don't put them outside, they don't get house, they don't get roof on top of their head. Police for abroad, they don't care whether now you get the apartment, whether now you rent and you buy them. If they tell you say may you leave the environment, may you evacuate the house, the apartment, that is what they are going to tell you. You understand? So I really felt pity for the man, the way the man was politely, the man handled everything with care. And I really thank God for the man, and I don't really know what happened between both of them. It is well. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Before I say what I want to say, I want you to watch this video. This place. Leave which house? I'm telling you. This is my house. This is my house. What happened to my clothes? Leave my house. Why did you remove my clothes? You told me say none of my property is here. Why did you remove my clothes? Why did you remove my clothes? They wash them. Why did you? You say that thing you want. All this while I'm just, and that thing you kill me today. They do. Do what you want to do. This is why Papa don't play. That's why you don't know when to leave and when to stay. They do the good. Alex. They do the good. Alex, go. You see these children? Alex, go. They run up for government house. Alex, go. You kill me today. I forgot you you kill me today. If I do that today. They come down. They come down. Yes, your record is let me get my face. No. They come. You kill me today. Don't worry. I beg you to leave in peace. You don't want to leave. You tell me to leave in peace. Because you want to fight. Don't worry. They do the go. You see my clothes? They do the go. You see my clothes? They do the go.
mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí ni tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited, a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́, ẹ dán wò. Ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbòogi ẹ̀dá ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀, àìrìn jìnnà láìra gbúgbé ọ̀kẹ́rẹ́ o 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Herbal International Limited. ilé bẹ́ẹ̀ olórogún fọ́tà mi rárá kábàsọ̀pọ̀ rẹ̀ ilé olórogún ni kì í ṣe olórogún. Wọ́n á ní kó o wò ó tó ṣe é. Ìgbà tí mo ṣe tán lọ dà kí ẹ̀sìn tí mo fẹ́ ṣe sí. Bọ́lá ṣe kọ́ tèmi nìyẹn. Mo ṣe bára mi ní olórogún nígbà yẹn mo máa ń ti jẹ́ èmi àti mẹ́mi làjọ ń gbé torí mẹ́mi àti dádì ni wọ́n ti di pààtì. Tí mẹ́mi bára ẹni tí ìtànbálẹ̀ rà wá látòkò báyìí èmi máa ń kiri. Bẹ̀rẹ̀ máa ń ṣe máa bá mi ra ọjà gan. Wọ́n máa bá mi ra kò sí tí mo gbé débẹ̀ bá ti mi ní tà tán. Bẹ̀rẹ̀ tó ti máa bá mi ṣàwàdà pé ìyàwó mi máa fẹ́ máa ní ilé fẹ́ yín o. Ẹ̀yin tẹ́ ti bímọ tẹ́ ti máa rí kíní kan mo sáwọn aṣọ bẹ́fẹ́ nìyẹn. Bẹ̀rẹ̀ tó ṣe ní kí wọ́n gbowó nu lé nìyẹn. Mo ṣe lọ gbowó nu lé nìyẹn. Wọ́n ṣe fi ìtìpá tí kúkú bá mi ní àjọṣepọ̀ nìyẹn. Complete oṣù kan sígbà yẹn mo ní fílẹ̀ débi pé mo sunkún délé ni ṣùgbọ́n mẹ́mi burú wọ́n jẹ́ dákan tó yẹ kó burú gan kò jọ bí èpè kò jọ bí nǹkan kan náà máa ń ṣe fọ́mọ tí máa fẹ́ sọ̀rọ̀ báyìí ẹ̀yà mi á jẹ́ màá tún wà ṣọ́ọ̀kì mi ní mọ nǹkan tí màá ní mẹ́mi nì sọ́wọ́n kan bí mi ṣàfura pé kí ló mú mi mo ní kò sí nǹkan tó mú mi ló fẹ́ rẹ̀ mí ni wọ́n ní kò sí nǹkan tó mú mi ní wàhálà kò sí nǹkan tó mú mi mo ṣáà ń sọ báyẹn fún mẹ́mi ìgbà tó wá di bí oṣù kan bẹ́ẹ̀ ni ẹ ṣe wá sí ọ̀dọ̀ wa nìyẹn pé torí mi ò gbàbẹ̀ kọjá mọ́ mi lọ ọ̀nà bẹ̀ mọ́ rárá mímí wọn wálé wa wọn sọ fún dáàdì mi pé ẹjọ́ tọmọ yín bá lóyún àwọn làwọn fún lóyún mo ní irun kìnìún ọlọmọ jẹ kí mi ò tiẹ̀ lóyún fún yín láéláé pé oògùn nǹkan tẹ́ bá fẹ́ gbà ló dáàdì mi láéláé ń gbọ́ kí ló ṣe láàrin wa tẹni yìí mo ní kò sí nǹkan kan mi ṣáà lè sọ anything fún wọn ìgbà tí wọn ṣáà fi kíní yẹn lóyún ṣá ó ti pé mo lóyún báyìí wọn wo bí mo ṣe ń ṣe náà ló jẹ́ kán mọ̀ pé mo lóyún wọn ṣáà nìkan wá yọjú sí wọn yọjú ogun nǹkan tó ń fẹ́ wọn fún wọn bí mo ṣe dèrò wọn rẹ̀ǹtì lé fún mi kò sí pé mo bá wọn gbé o ìgbà náà wọ́n ti parí sáìtì wọn àjọṣe wàhálà sáìtì wọn náà ni ibi tí mo gbé yẹn náà láti ṣe némí ọmọ tí mo ṣe bẹ̀tí wọn àtẹ̀yìn ò tí ì jọ gbé papọ̀ ṣùgbọ́n ọjọ́ tí wọ́n kó ẹrù mi lọ nílé tí a kọ́ yẹn mi ì lè lọ mo ń sunkún ni torí wọn àkànmọ́ sọ fún mi nílé wa pé ìyá alágbájá aláyà ní gbélé ńlá máa ní ìwọ̀n mo ti ń jẹ́ bẹ́ẹ̀ mo ní ẹṣẹ́ àṣàrẹ fún mi kó yé mi dáadáa mo ní mo gbọ́ mi tó ń lọ yóò le gan o mo ní bò wà ní wọ́n ní kí wọ́n sọ káwọn wá san tójú àwọn rí fún mi mo ní ìyá ṣé ìwọ ẹ san tójú yín rí fún mi wọ́n ní wàlẹ́ àwọn olè wọ́n ti wá kó gbẹrù ẹ tán bí o kò síbi tó máa sùn àwọn olè gbọ́ láyè tọrọkọ ẹ tó bá wá bí yóò mọ̀ sọ̀rọ̀ sáwọn ni wọ́n ṣáà ti wá di lálẹ́ wọ́n ṣáà tẹ̀lé mi lọ́gbà tó kú díẹ̀ tá fẹ́ délé wa wọ́n padà sílẹ̀ fi mọ́jọ́ yẹn mi ìsúnmọ́jú ṣáà rọ̀fẹ́ náà kò jẹ́ pariwo lónìí ìjà lọ́la mo ṣáà mi ṣáà wà fífì bí mo ṣe wà fífì ilé mẹ́rẹ́ tí mo ń gbé yẹn mi wà fífì bẹ́ẹ̀ mo ṣáà ń ṣe gbogbo ẹ̀ kò jọ ìnira lèèyàn fi ń ṣe nǹkan mo ṣáà ń ṣe gbogbo ẹ̀ pẹ̀lú ìnira ni.
ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ mo wà mo lọ pé 20 years mo dẹ̀ wà SS2 class. Bí mo ṣe rí pé ó ti ṣe nǹkan tó fẹ́ náà wà nítorí mi lè dá wọn mú agbára mi ò ká wọn. Mo kàn sáré gbé tray mi báyìí àtàṣọ àti gbogbo ẹ̀. Ìbínú tí mò ń bá lọ báyìí kọ́ tí wọ́n já ni wọ́n ṣà ń pè mí wọ́n ń pè mí bẹ̀ tèmi ò wẹ̀yìn láti gbà yẹn báyìí èmi ò kọjá ń bẹ̀ mọ́. Mo ṣe wá lọ bí oṣù kan bá ṣe wálé wa nìyẹn wípé àìmọ̀ dáàdì mi ganan lọ bá mo rò pé nìkan ló sọ fún wọn pé kán má lọ bá mọ́ èmi o torí mẹ́ẹ̀mí burú ó jẹ́ kán lọ bá dáàdì mi. Dáàdì mi wá ní ń gbọ́ kí ló ṣe mọ́ sàrẹ̀ fún dáàdì mi pé dáàdì mi wá ní kí ló dé tí mi fi sọ̀rọ̀ mo ní ẹ̀rù mẹ́ẹ̀mí ló ń bá mi pé mẹ́ẹ̀mí ti mọ̀ pa láriwo ni wọ́n máa pariwo gbìyàn ni ó mọ kókó ẹlòmíì tọmọ ẹ̀ wọ́ọ̀sì ju báyẹn lọ tó jẹ́ pé ó ń pa mọ́ra ni. Dáàdì mi wá ní mi bá ti sọ̀rọ̀ ìgbà tó wá di pé mo ṣáà ń ṣe gbúọ́gbúọ́ bí wọ́n ṣe lọ ṣàyẹ̀wò fún dáàdì pé mo ti lóyún nìyẹn. Ìgbà náà kò sí fóònù dáàdì mi ṣe lọ ránṣẹ́ pé nìyẹn tó ti júwèé lé wọn fún dáàdì mi àti pé èmi náà dẹ̀ mọ̀ bẹ̀ wọ́n ṣe ránṣẹ́ pé wọ́n náà máa yọjú dáàdì mi láwọn gba nǹkan lórí ọmọ àwọn kó sàmọ́ bá wọn tọ́jú ọmọ pé ṣé wọ́n ṣàrí pé ọmọ ékeré lọmọ yìí ṣé wọ́n rí pé ọmọ ékeré mẹ́mi wọ́n sunkún ọ mẹ́mi sunkún gan wọ́n fara ya ń bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ dáàdì mi máa bá wọn lóhùn pé káníwọ̀ náà ò bá jẹ́ ẹni tó burú ni ọmọ yìí láǹfààní àti sọ fún ẹ tó lóbìnrin ló máa ń mọ gbogbo nǹkan tí máa ń lọ láàrin ọmọ wọn búburú tó burú kò jẹ́ kọ́ ọmọ lè ráyè bọ́ sọ̀rọ̀ àwọn táwọn dẹ̀wà àwọn kì í gbélé tó máa ti lọ láàárọ̀ báyìí ó dalẹ̀ kan tó wọlé that's why wọ́n dẹ̀ ní kí n máa lọ ó ṣe gbogbo nǹkan fún mi ó ra gbogbo nǹkan sínú yàrá mi ó gbalé fún mi ni ó ṣe gbogbo ẹ̀ ó rẹ̀ pé òun àtọ́jú mi ó ń ṣe nǹkan tọ́lọ́run lágbára Ọlọ́run kàbẹ́ kí ni mo wọlé tán tuntun bá ẹ̀sẹ̀ kọ̀ báyìí ni àṣé mò ń gbádùn bí mo wà tẹ́lẹ̀ nílé mi rẹ́ǹtì ìyà tí mo náwó mú lórí páànù tí mo fi sí fúnra mi ni mo rè. lásìkò kò ṣe náà kò ṣe too much náà láàrin wọn láyìn ká máa pàdé lóde tabari ráńtà ká máa kíra bẹ̀tì ìgbà tí mo lọ lé wọn torí mo mọ̀ pé mi ni mo yọjú ràn wá wọn ò pè mí èmi mo lọ fọ́kọ lọ́kọ bẹ̀tì ìgbà yẹn mo fún wọn ní full respect àwọn ọmọ wọn gan tí èsì pé àwọn ló bí fọ́kọ mi mo pọ́n wọn lé ni aṣọ wọn fífọ̀ ni aṣọ ìyálé mi màá fọ̀ tí má fọ̀ tẹnì kìíní lónìí ètò bá di ọjọ́ kẹta màá tún lọ fọ̀ tẹnì kejì kí n tó wá fọ̀ tèmi gan lára torí mo fún wọn ní àpọ́nlé débi pé wọn kì í pọ́n mi èmi ni mo máa ń pọ́n mi tí gbogbo wa ń lò èmi mo dẹ̀ máa ń dáná oúnjẹ lẹ́yìn kan bu oúnjẹ fún wa káwọn ló máa ń bu oúnjẹ fún kálukú ìyáálé wa gbà ló máa ń bu ọbẹ̀ fún wa lẹ́yìn kan bu oúnjẹ kò ní pé mo ní free movement láti lọ nu pọ́ọ̀tì kí n lọ mú nǹkan tó bá wù mí kò kí ń ṣe bẹ́ẹ̀ ohun tó máa ti fún mi náà ni wọ́n fún mi tí máa lówó lọ́wọ́ tí máa fẹ́ ra nǹkan fúnra mi tí máa faṣọ yìí tí máa gbé wọnú yàrá mi tí máa lọ jẹ mo lè ṣe fúnra mi o ṣùgbọ́n owó tọkọ wá fílẹ̀ ọbẹ̀ inú pọ́ọ̀tì kan náà ni gbogbo wa ti ń jẹun kò sí pé pọ́ọ̀tì kankan wà lọ́tọ̀ kò sí yẹn o mo dẹ̀ try best mi ṣùgbọ́n nígbà tí wọ́n sún mi báyìí tí mo dí ògiri báyìí ọ̀rọ̀ kan báyìí tán fún wọn mi sí ìyá mi báyìí tí mo fún wọn lésì báyìí èsì tí mo fún wọn báyìí ló gba ìfọ́gimọ́ lórí tí wọ́n fọ́gimọ́ mi lórí tí mo mú di lọlẹ̀ bẹ́ẹ̀ ìgbà tán jí mi báyìí kódà gan ìrántí gbé ọmọ eré báyìí ọ̀nà títì ni mò ń gbére lọ tí mò ń sá lọ lé wa wọ́n ẹ̀sẹ̀ gbọ́mọ wa wọ́n ẹ̀sẹ̀ oyún tó wà lára mi gan mi mọ̀ pé mi ì dàbí ọmọ tí mo lóyún lé mi ìrántí mu wọ́n ẹ̀sẹ̀ mo pàdé mi lé ni. wọ́n wá bẹ̀ mí lóòótọ́ wọ́n bẹ̀ mí pé kí n padà sílé mo ní mi ò lè padà sílé mọ́ ẹ̀mí mi ò kó mo ní ti máa ń bọ̀ lẹ́ngbà mi gan àyà mi ò ga bí àyà gbọmọgbọmọ ni tí máa lọ ṣọ́ọ̀bù látàárọ̀ báyìí tó bá di bí 6 báyìí àyà mi ò ti mọ já àyà mi ò kọ́ mọ sọ kì táyà mi ò mọ mì tí ó mọ mì ni pé mo tún lọ lé yìí bó mo ṣe fẹ́ rìn báyìí mo dẹ̀ sọ fún wọn náà gbá mi ilé wálé o bóyá kẹ́ bá ń wálé kan tí a máa gbé pẹ̀lú àwọn ọmọ mi àwọn dẹ̀gbà pé nígbà táwọn ti kọ́lé kí làbọ̀rọ̀ mọ́ tún rẹ́ǹtì ilé kan fún ìyàwó kan síta sí wọn náà tó wà lé wọn lè jẹ mi lọ ọmọ ìkéré lè ní ẹ̀mí mi ò gbé gbogbo nǹkan tí wọ́n ń ṣe fún mi mi ìfẹ́ sọ̀rọ̀ tán fi sún mi kàn gidi tí mo fi sọ̀rọ̀ nítorí tí mo fi gba kóńdó lórí báwo mo ti fẹ́ ṣe kódà mo gbàgbé ọmọ lẹ̀ o wọ́n bá ń gbọ́mọ wá bá mi lé wa ní o mi ìrántí gbọ́mọ èmi àtóyún báwo mo ṣe fẹ́ gbóyún kí n máa tún wá gbọ́mọ wọ́n ṣẹ̀ gbọ́mọ pàdé mo ní mi ìdè fọmọ mi sí kọ́ńtà máa ń káwọn ọmọ mi ọkọ mi dẹ̀ wọ́n á bẹ́ẹ̀ mo ṣojúṣe lórí oyún ẹ̀ ó ra gbogbo ẹrù ọmọ mi pé ìgbà tí mo bímọ hospital náà ní kí n máa bọ̀ ní mo ní ìtìlẹ̀ wálé mo gbàgbé ẹrù kan sílé wa mo ṣàfọgbọ́n wálé wa nígbà yẹn odidi ní mi kan bó ló ṣe ṣe lè yín ló ti fẹ́ sọmọ lórúkọ mi ní bó lẹ́yìn tí mo bí nígbà tí ẹni tó mo ní ẹni tí mo bímọ fún kò sí láyé ó wà láyé náà mo dẹ̀ gbọ́ ọmọ lọ́njọ́ ní mi wọ́n sọ lórúkọ ìjọ alẹ́ ìjọ náà mo ti fẹ́ kúrò gan bẹ̀tì ọkọ mi bẹ̀ mí pé kí n jẹ́ kó di àárọ̀ láti máa lọ wọ́n má dẹ̀ máa yanjú ọ̀rọ̀ yìí torí ìyáálé mi ó bẹ̀ mí bí ò tiẹ̀ wálé wa o ọkọ mi ló ti bẹ̀ mí
Wọ́n táwọn náà bá rí mi wọ́n máa fẹ́ kí mi ṣùgbọ́n tí n bá rí wọn báyìí mi kì í lè sọ̀rọ̀ ìyá mi ò mọ̀ sọ gbogbogbò ni pé wèrè mọ ọkọ yẹ. Ìgbà tí mo wà nílé ọkọ mi máa ń ṣe nǹkan tó bá lágbára kódà gẹ́mi gan mo tún máa ń le síta pé tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ ńgbà mi màá ní kán wá bá mi ṣọ́ọ̀bù kán mọ̀ sọ nǹkan tó bá fẹ́ sọ torí tó bá ti lè wọ yàrá mi báyìí ó jẹ́ pé yàrá àlè àlè mi náà ti kúrò tó bá ti lè tẹ̀rí wọ yàrá mi báyìí mo rógo ń jọ yẹn. Wọ́n ní àwọn là yọ ọkọ ẹ mọ̀ pé kinní kan ni ẹ mọ̀ pé gbá ni ẹ mọ̀ páwo ni wọ́n máa sọ so many things mo dẹ̀ máa ń fetí ara mi gbọ́. That's why tí mo máa sọ fáwọn ọ̀nà tó bá ti wọ yàrá mi ní bóyá kẹsàn-án tẹ́ bá fẹ́ sùn mo gbọ́ mo wá gbọ́ ọmọ mi ṣeré ni mo wá ṣe torí pé ọkọ mi ó da gan kò kí ń ṣe ẹni tí jẹ́ pé kò kí ń tọ́jú èèyàn ṣùgbọ́n àwọn orogún tí mo bá gbé àwọn ẹ̀gàn ló fẹ́ yọ ẹ̀mí lẹ́nu mi torí ọkọ mi ó wà pẹ̀lú mi ìgbà tí mo kúrò bẹ́ẹ̀ gan wálé wa dáadáa ìgbà tán pé nípa rẹ̀ ò yá mo lọ torí pé mo ní dáàbì mi ìfẹ́ dáàbì mi ní kí n lọ pé nígbà tó yẹ pé ó sì wà sọ́dọ̀ ẹ̀ ní ìjẹta tó wá fọmọ ẹ̀ lówó mo dẹ̀ lọ mo lọ wọ̀ mo ní bò lára yín o wọ́n lára àwọn balẹ̀ pé ká ní wọ́n wá sọ fún mi pé ó rẹ̀ àwọn ń kọ́ ṣé báwọn sọ pé kí n mọ̀ bọ̀ nílé mo ní ilé wálé ní ìsìn mo ṣáà kí wọn mo ra nǹkan tí mo lágbára mo rà fún wọn bí mo ṣe kúrò ńbẹ̀ nìyẹn. Wẹ̀n bí ọjọ́ kẹta mo ti wá pè mí lé nìyẹn pé dáàdi ọkọ mi ń pè mí bí mo ṣe ń sáré lọ mo wá ní kí ló ṣẹlẹ̀ mo ní bò lára wọn ọmọ yẹn sọ pé ara wọn balẹ̀ ẹ̀wọ̀n kan mékeré wọ́n ní kó má sọ fún mi pé kó fọgbọ́n tàn mí wá ni. Mo ṣe lọ sí mo wá rí pé àwọn èèyàn dúró báyìí tí wọ́n pọ̀ báyìí tí wọ́n fẹ́ dáàrin wọn báyìí màá kàn rí pé wọ́n túká ni wọ́n á pé kí ló ṣe táwọn èèyàn fi ń túká fún mi ṣé mo yàgbé ara ṣé mo ya wèrè ni àbí kí ló dé mo wá délé wa mo wá rí gbogbo èrò tó pọ̀ mo wá wò pé kí ló ṣẹlẹ̀ ṣé kí ló dé mo ní ṣé ìyá ọkọ mi ló kú ni mo wá ń gbóhùn tí ìyá ń sunkún mo wá ní kí ló ṣẹlẹ̀ mo kàn wọnú lọ mo kàn lọ́nu ya mo kàn rí tán ti tẹ́ wọn lẹ̀ ni bẹ́ẹ̀ mi náà ṣe bẹ̀rẹ̀ sí ní sunkún nìyẹn mo ṣe bẹ̀rẹ̀ sí ní sunkún mo wá ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ká ní mo bá wà nílé tó fi kú ni wọ́n lè sọ pé mi mo pa wọ́n lè sọ fún mi pé mi ni mo pa ṣùgbọ́n gbogbo nǹkan láyé mo ṣopó ẹ̀ ilé wọn náà dẹ̀ mo ti ṣopó inú opó yẹn gan tí mo ṣe èmi àti ìyálé mi tún jà tí mo mú ẹni tí wọ́n pín fún wa báyìí tí mo pé méjì báyìí ni pé ẹ̀yẹn jókòó sọ́dọ̀ tí kémi náà jókòó báyìí tí wọ́n máa fún wọn lówó wọn mú owó tí wọ́n mọ̀ ta mi ti aṣọ ni èmi mọ̀ kó tèmi lẹ̀ pé iye tán fún wa rèé o ẹ jẹ́ ká dáwó ká lọ ra nǹkan o táwọn èèyàn bá gbé nǹkan wá fún mi màá gbé kalẹ̀ pé nǹkan tán gbé wá fún mi rèé bẹ̀ẹ́ níjọ́ tí mo jáde báyìí tó pé tó gbé oṣù mẹ́rin àtọjọ́ mọ́kànlá níjọ́ náà mo délé wa padà alẹ́ ẹjọ́ náà báyìí tí mo ti jáde báyìí tí mo ti ríta tí mo ti ráwọn èèyàn kan kí mi tèmi náà ti ń kí wọn báyìí mo délé wa straight ni wọ́n ní kò yẹ kí n ṣe bóyá kí n lọ́jọ́ kejì mo ní rárá táwọn ló jẹ́ kí n lo oṣù mẹ́rin àtọjọ́ mọ́kànlá ni. Long story ìgbà tọkọ mi kú mo ẹsẹ̀ mọ́ṣù káàrú mi lójú páálí gidi ni ọmọ mi ní lọ béèrè bí tán bá ti fẹ́ nídìí labour ní ò bá ń kọ orúkọ ọbẹ̀ tó bá ti wáyá tẹ́ni ẹ bá wá pè mí pé ọmọ yẹn á tún wá lọ wò ọjọ́ kejì pé báwo ni wọ́n ti dé sẹ́gun tí wọ́n ń kúrò nílé kò sírun tí mo lè máa ti dáná jẹ fáwọn ọmọ mi tó bá di 12 kan wá bá mi kí n wò wọ́n màá wá lọ bí labour màá lọ ṣiṣẹ́ bírí kan kọ́ńtẹ́ bá ṣe concrete kan ó wá dàbí pé ibi tí wọ́n ti fọ́ọ̀gì mọ́ mi láàrin orí yẹn gan ní wá ń sán mo ní wọ́n mọ́ sáré lọ bá ń rògùn wá mo lo gbogbo ẹ̀ mo ní ibi orí ìmọ̀ ni tó ń dùn mí tó lórí yẹn máa ń ràn mí o tó bá tó táìmù yẹn báyìí màá ní feelings pé orí yẹn ràn mí tí máa lọ bíbí pọ́npọ́n àríyó yẹn máa ń sán mi bí ẹ ń sán àrà ní táwa bá sán báyìí yóò lànà ní kàràkà bí ṣe máa ń sán mi nù pẹ́pọ́jú mi báyìí yóò máa wá mi ni. ìgbà tó yá mo ṣàbẹ̀rẹ̀ sí ní gbé ìgbésí ayé mi láìlẹ́ nìkan èmi àtàwọn ọmọ ni ọmọ mi náà ṣiṣẹ́ lọ ni yóò lọ sọmọdé ọlámàlà èmi gan bá kíní lọ wọn kálukú wà pàdé lálẹ́ àjọmọ́ tá a bá fẹ́ jẹ torí ṣọ́ọ̀bù tí mo ní tẹ́lẹ̀ yẹn mi ì rówó ṣọ́ọ̀bù san wọn ṣọ́ọ̀bù ti fowó lé ṣọ́ọ̀bù wọ́n dẹ̀ ti fún mi wè pé kí n fi ṣọ́ọ̀bù àwọn sílẹ̀ ni wọ́n á dá bùkátà yẹn gbé lójú méjèèjì ẹrù ẹni méjì tó wá di tẹnìkan mo ṣe bẹ̀rẹ̀ sí ní rough life nìyẹn mo kó dọ̀dọ̀ àwọn mẹ́ẹ̀mí o mo wá sọ́nà gbowó ń bí mo bẹ̀rẹ̀ sí ní rough èmi àtọ̀rẹ́ mi kan wà tó ń bá mú street bíi tabakiri pure water lọ èmi gan mú kòrò bíi ìgbà kan mo lọ tàgbé lẹ́kọ̀ọ́ tí mo ká àwọn mọ́lẹ̀ fún mẹ́ẹ̀mí ìgbà náà kò sí fóònù wọn lọ kiri àgbo ní ẹ̀ẹ̀mejì máa kiri àgbo lójúmọ́ tí mo fi ń rọ̀fẹ̀ tọ́jú àwọn ọmọ mi tí mo fi ń ṣe bí àwọn èèyàn wá ń pè mí pé ìyá alágbájá wà bó ṣe ń ṣe kínní ọmọ kékeré ara ẹni ẹ
ò bá tún rí màrí mi ìmọ̀ pé orí burúkú ọ̀nà bá mi sọ màmá ti rí màrí kí wọ́n mọ̀ bá ìgbésí ayé mi káàkiri báyẹn rí màrí àwọn ọkùnrin kan mọ gbẹ́nu sí wọ́n sọ ọdún nígbà kí ló ń ta mo ti wá ṣe fẹ́ ní ẹni yẹn fẹ́ mi ẹni yẹn ń tọ́jú mi lóòótọ́ ṣùgbọ́n ẹni yẹn ti níyàwó sílé lóun ò fẹ́ mú mi lọ ìyàwó mi mọ nǹkan tán ni yẹn rí tó sọ pé òun fẹ́ mú mi lọ sí ọ̀dọ̀ ìyàwó òun àṣeyàwó ẹ̀ náà àṣefáàlì wèrè pẹ̀lẹ́ nìyí n tí ó fojú mi rí bí ẹni pé mo yẹ ẹgbẹ́ náà mo yà sọ pé ẹjọ́ náà o mi torí dúkìá yín wá o mi torí ilé wa àní kẹ́ ẹ mọ̀ mí pé mo lọ́mọ ọmọ ọkọ yín ní ọmọ lọ́dọ̀ mi ní tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ẹjọ́ nítorí Ọlọ́run mi ìfẹ́ kí wàhálà ò tún ṣẹlẹ̀ o torójú mi ti rírí àtọmọ ìfẹ́ kó dàbí ẹni fọ́gi mọ́ lórí bíi tijọ́ òní mo yà wálé ìyá alẹ́ mi bá pe àwọn ìyá kọ mi pé ká sọ fẹ́ mi ọ kẹ́mi mọ́ wá sí bímọ láyé lọ mo ní yes ma èmi kọ́ mi jẹ́ débẹ̀ mọ́ láyé mi kò jẹ́ bó ṣe jẹ́ mo ṣe bẹ̀rẹ̀ sí ní kọpá láti gbà yẹn ní sí nìyẹn. ìmọ̀ràn tí mo lè fún àwọn èèyàn ni pé tẹ́ ẹ bá ti fẹ́ lọ́kọ ẹ lọ fi mú fínlẹ̀ dáadáa ládùúgbò bí tó bá sọ pé òun gbé pé ṣó ti níyàwó àbíkẹ́yìn torí àwọn ọkùnrin mi máa ń tan obìnrin ni tán bá lè tàn tán báyìí yóò di tiẹ̀ ní tèmi ti di tèmi báyìí ni mò ń bá yí báyìí mi lè gbẹ lọ́nkùn ọmọ mi tí olóró fún un nítọ́jú mi kàn tí má fi fọwọ́ mi gbà mí ọmọ sunkún ni ánímẹ́ mi èmi ò lè fọlọ́rọ̀gún o mẹ́rin mi ṣé tójú yín rírì màá ní ẹni tójú mi rí nìyẹn kò sí ní tí mo fẹ́ ṣe sí o tí mo ṣe lu láìfì tèmi nìyẹn ní ilé bẹ́ẹ̀ olórogún fọ́tà mi rárá kábàsọ̀pọ̀ rẹ̀ ilé olórogún ni kì í ṣe olórogún wọ́n á ní kó o wò ó tó ṣe é ìgbà tí mo ṣe tán lọ dà tán ẹ̀sìn tí mo fẹ́ ṣe sí bọ́lá ṣe kọ́ tèmi nìyẹn. àmọ̀ràn tí mo fẹ́ fi kún ọ̀rọ̀ mi ni wípé ẹni tí irú ẹ̀ bá ti ṣẹlẹ̀ tó bá ti wọlé olórogún tẹ́lẹ̀ tọ́lọ́run bá fi lè yọ kúrò nílé olórogún kò sí gbà táwọn èèyàn lè máa kọrin sí létí pé rìmárì kó já òwú elépo kéèdí etí méjèèjì ni kó má fi gbọ́ràn torí rìmárì tí mo tún rìmárì ẹwọ bí tí mo tún jọ́rọ̀ ayé mi sí o mo tẹ̀sí ọ̀rá mu rántú yẹn nísìnyí kódà gan tó má ní kí n gbèyà lèmi pé kí n kí wọ́n pẹ́ ẹgúnjọ́ mẹ́ta ń lè pè wọ́n torí tójú mi ti là lọ tí mo ti là kọjá that's why mi lè advise irú nǹkan báyìí fún ọ̀tá mi wípé jọ̀ọ́ tó bá ti kúrò lé lórogún tún padà lọ bẹ̀ kó lọ wò wá bí ẹni pé wọ́n ní kéèyàn lọ wo nǹkan wá ni. tó bá rẹ̀ mẹ́wàá máa jọ́ lọ́rùn lọ tó bá sún mi ìwà ìmọ̀ pé ó lè yọ nǹkan kan báyìí nìkan kan sọ pé kí n fi ọ̀rọ̀ tèmi kí n fi ṣe ẹ̀kọ́ fún àwọn ọmọ ènìyàn kan fi mọ̀ pé ilé olórogún ọgbà wèrè ni o ẹ wá bá ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣe lè fún mi kò ní tán lọ́wọ́ wọn o àpò wọn ò ní gbẹ o wọn á jèrè àwọn ọmọ wọn gbogbo tó má fi kíní ìpò gbẹ fún Ọlọ́run àbá ń ṣe fún wọn nílọ́po wọn ò ní fojú sunkún ọmọ lágbára Ọlọ́run wà ní ṣe wọ́n ní àwọn nìkan lágbára Ọlọ́run tó má ṣe ń lù báyìí ni ó mọ bọ́ sí lágbára Ọlọ́run wọn ò ní wáyé asán o wọn ò ní wáyé aláìnípa lágbára Ọlọ́run. mo rò pé gbogbo wa pátápátá la ti rí nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò yìí ojú wo lẹ fi wò ó báwo ló ṣe rí fi kọ́mẹ̀ntì yìí náà sínú comment section ẹ dẹ̀ má gbàgbé láti bá wa tẹ like ẹ má gbàgbé láti bá wa share ojú wo lẹ fi wò ó ire o God bless you one love bye for now.